عسي إلهي اهدنا فيمن هديت ولا تزغ عن الحق قلبي واجعلني مجاهدا وبالصبر ألهمني وبالعدل نجني وبالصدق والإخلاص سلم مجاهدا وهب لي من الأولاد وارث دعوتي يقوم بها يا رب فيك مجاهدا يقوم بها يا رب فيك مجاهدا إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله تعالى وبركاته. Adáwọ̀pẹ́ fún Ọlọ́run, atọrọ ìkẹ́ atọrọ ìgẹ̀ fún Ànábì wa Muhammad. Ìkẹ́ Ọlọ́run àtọlọ Ọlọ́run kọ́lọ́n kó bá mú bá Ànábì àtàwọn ará ilé rẹ̀ àtàwọn sàábé rẹ̀ àti gbogbo àwọn náà tá ń gbìyànjú láti tẹ̀lé wọn tí ó fi dijọ́ gbéǹde alkiyama. Adúpẹ́ oore tọ́lọ́run ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa, oore tó ga jù nínú oore tọ́lọ́run ṣe fún wa. Òun náà ni oríire jíjẹ́ Mùsùlùmí àti oríire títẹ̀lé súnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Àìní jẹ́ Mùsùlùmí mọ́, àìní tẹ̀lé súnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam mọ́, kọ́lọ́n kó mọ́ fi ṣàdánwò fẹ́ nìkọ̀ọ̀kan wa, kó fi wá sínú àwọn tí ó ṣoríire láyé àti níjọ́ gbéǹde alkiyama. Adúpẹ́ fún àwọn tí wọ́n ń ṣe onígbọ̀wọ́ ètò wa láti bí ọdún mẹ́ta sísìn tí wọ́n ń gbé tán, kọ́lọ́n kó bá dúpẹ́ fún wọn. Oríire ayé àti alkiyama kọ́lọ́n kó bá ṣe fún wọn. In tó ti dánú ọ̀rọ̀ wọn kọ́lọ́n má jẹ́ ó dojúrú, ètò kù díẹ̀ káàtó kọ́lọ́n kó bá bí a bùkátà wọn lórí rẹ̀. Wọ́n wá ní gbogbo ládátàbà tún rí níbi ètò yìí pé ká má gbàgbé àwọn òbí àwọn tí wọ́n wà níwájú Ọlọ́run ọba. Nínú àwọn dáadáa tá a lè máa ṣe fáwọn òbí wa tí wọ́n ti lọ, òun náà nílé yìí ká máa ṣàdúrà fún wọn ní gbogbo ọjọ́ Jímọ̀ báyìí, kí Ọlọ́run ọba kó bá wa kẹ́ àwọn òbí wọn méjèèjì àti gbogbo àwọn òkú mùsùlùmí, kọ́lọ́n kó bá wa kẹ́ gbogbo wọn papọ̀. Ní àìnígbára lásìkò, a máa tẹ̀síwájú pẹ̀lú ètò wa lónìí nípa ibi tá a bá àlàyé dé lórí hadith tí a mú ní ọ̀sẹ̀ tó kọjá nínú tírà Bulughul Maram min Adillatil Ahkam tí àfáà wa Al-Hafiz Ibn Hajar Al-Asqalani, kọ́lọ́n kó bá wa kẹ́ àfáà náà. Hadith yẹn hadith tó ga ni, hadith tó yẹ pé a gbọ́dọ̀ fi ṣeré ni. A sì ń gbára níyànjú gbogbo àti à ń gbọ́ wa láti ilé àtàwọn táwọn wí náà, kò sẹ́ni kankan tí ń fọra rẹ̀ mọ́nú wa. Inú ewu la wà láwùjọ wa lónìí nípa pé aburú zina ó ti fọ́nká káàkiri. Àwọn èèyàn sọ di aṣọ wọ́n ń wọ̀, wọ́n sọ di agbádá wọ́n ń wọ̀, wọ́n sọ di bàtà wọ́n ń wọ̀. Kọ́lọ́n kó wá ṣàánú wa, torí bí nǹkan náà bí ṣe ń lọ láwùjọ wa lónìí, ẹ̀rù ń báyàn wípé síbi nǹkan ṣe máa lọ náà ni in dama hadha walam tahdus lahu ghiyarun. Tí kí nǹkan bá ń lọ báyìí tí ó yí padà, táwọn tó kàn sọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ lórí rẹ̀, Ọlọ́run má jẹ́ kí a padà wá bọ́ síbi pé yóò máa jẹ́ ìbálọ́jọ́ bú fún gbogbo wa. Kí ni aburú náà? Òun náà ni aburú zina, gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan. So hadisi tí àfáà Sheikh Sarumi tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kà fún wa lọ́sẹ̀ tó kọjá, òun náà ni hadisi tí ń dẹ́rù zina bà wá. Ọ̀rọ̀ tá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n sọ lórí rẹ̀ láti bẹ̀ láti lọ sínú àyá al-Qur'an. Wọ́n dà pé àti mẹ́ńṣà àyá yẹn lónìí pẹ̀lú ògbó Ọlọ́run, wọ́n yà ẹ́ mẹ́ńṣà rẹ̀ lónìí. Kọ́lọ́n kó ṣe ní
ìrọ̀rùn fún wa gbogbo àwọn tá à ń gbọ́ wa nílé ẹ má jẹ́ á gbàgbé pé ní second segment láti máa ń sọ̀rọ̀ nípa ìwé halal sex and intimacy afáwọn Abdulsalam Aládòdò àwọn náà wà ní studio pẹ̀lú wa kọ́lọ́n kó mọ́sà ṣe ní ìrọ̀rùn fún wa. Sheikh Sarumi ẹ bá continue hadith yẹn bismillah. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa ba'd. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. A dúpẹ́ fún Ọlọ́run ọba ẹ̀yìn Ọlọ́run ọba àti ọlá rẹ̀ ìtumọ̀ sí fánà Muhammad sallallahu alaihi wa sallam في الملأ الأعلى عند الملائكة ينبغي توقع لدى الملائكة قرب مبان محمد صلى الله عليه وسلم أسقوا صلاتكم بما صحابة بما تابعين بما تابعين أتبوا ما تمتلي من أن محمد صلى الله عليه وسلم شوف الجوجو القيامة آمين لن يقبل يندور الله سبحانه وتعالى bí a ṣe gbọ́ ẹnu àwọn barista wa ọ̀rọ̀ tá a ti máa tẹ̀síwájú lórí náà ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú zina tá a mẹ́nubà ní ọ̀sẹ̀ tó kọjá. So abẹ́ Ọlọ́run bá subhanahu wa ta'ala kó jẹ́ àmàna wa. Àmín. Ní ìjẹ́jọ́ aka àdìsí tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam títí ń sọ fún àdìsí àfáwà Abi Hurairah àti sọ ìtàn sókè nípa àfáwà sọ̀hábí ńláńlá náà. Sọ àwọn ẹ̀kọ́ bàǹtàbàǹtà Ọlọ́run kárí yọba sí lábàá máa níbẹ̀. So àdìsí náà ní pé Ànábì ní pé la yankihu zani al-majlud illa mithlihi. Ànábì sallallahu alaihi wasallam pé ẹnìkan pé ẹni tó jẹ́ onízìnà al-majludu tí wọ́n ti wá sí kí ni tó ti nà ní ẹgbẹ́ kan símbúlálà ipò ṣe zìnà pẹ̀lú nípa ó ṣe zìnà pé ó mú pé ó sún lóbìnrin tí ìṣẹ́lẹ̀tọ̀ rẹ̀ wọ́n wá sí lọ́gẹ́lẹ́ rẹ̀ láì tí ì fẹ́yàwó àbí láì tí ì lọ́kọ ìṣe zìnà. Pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam pé wọ́n ẹni bẹ́ẹ̀ pé kò ní fi ẹnìkan kan àyàfi ẹni tó bá rí ní irú rẹ̀ náà. Nípa onízìnà nípa ẹgbẹ́ yẹlẹyẹ ń wọ́n tó. Nínú punishment tí ó máa bẹ fún onízìnà òní pé onízìnà ẹgbẹ́ rẹ̀ náà ni ó fẹ́. Onízìnà ẹgbẹ́ rẹ̀ náà ni ó fẹ́. Pé èèwọ̀ ni kó jẹ́ pé ẹni tó ti ṣe sìnárì ó wá lọ fẹ́ ẹni tí ò ti ṣe sìnárì. Ẹ sì wá rí lóde òní gan ẹni tó ti ṣe sìnárì yóò amúra kàkà pé ẹni tó ti ṣe sìnárì lòun fẹ́ tó lágbára. Ní tó sì ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé virginity tọkùnrin àwọn èèyàn sábà sọ̀rọ̀ nípa rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló ti ṣe ṣekúṣe lọ gbáà jẹ́mọ̀ bó lẹ́sí fẹ́ mọ̀ bọ́yọ̀ ó ti ṣeré àbí kò ti ṣeré látara bẹ́ẹ̀ yóò wá dúró pé ẹni tó ń fẹ́ fẹsẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ virgin ṣé virgin nìwọ. So ibi tá à ń sọ̀rọ̀ lọ gangan ni pé jàmá mùsùlùmí gbogbo àwọn ọmọ wa tọ́lọ̀ ní káwọn náà máa gbọ́ wa báyìí àti gbogbo àwọn òbí tá à ń gbọ́ wá sí táfà ń ṣe fún wa yìí ẹ dákun ní tá a fẹ́ ká ṣe ni pé ká yí padà ká jẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n hate zina àfààyè gba kínní yẹn láwùjọ wa ń bì báyìí òun ló fi di pé ó spread débi pé kò tiẹ̀ sẹ́ni tó fẹ́ ṣèfù mọ́ ìyàwó máa suspect ọkọ rẹ̀ ọkọ ń suspect ìyàwó kò sì sí tó fà ju pé aburú yẹn ó ti fọ́n ká ẹni tó jọ young boy ọkùnrin ó gbóbìnrin wálé yóò sì tún gbé wálé kódà wọ́n tún fẹ́ àwọn tó ti wá nílé ọkọ lẹ́ni tí ó ti níyàwó kankan rí o ewérí bú bá a ṣe máa ń rí ọkùnrin mí náà tó yẹ pé àwọn obìnrin mí náà tún wá dúró pé sá àwọn young boy yẹn ni wọ́n mọ̀ ń gbádùn la ilaha illallah ọlọ́run má jà sí eré bú ni àwọn tí wọ́n ń ṣe irú nǹkan báyìí ẹlòmíràn tún wá jáde sáà yóò tún máa sọ nínú tó burú jù nù so ẹ dákun reason tá a fi ń ṣe àwọn ètò yìí náà ni pé ká máa bára wa wí ọ̀dọ́kùnrin tó fẹ́ gbé ọmọ wọlé táwọn òbí rẹ̀ náà sì ń rí bẹ́ẹ̀ tẹ́ sọ̀rọ̀ wallahi ayé ẹ̀ ń ba ayé jẹ́ nìyẹn o so ẹ dákun ẹ jẹ́ ká ṣọ́ra Ọlọ́run kó ṣàánú tíyà rẹ bá dé yọkà àwọn tó ń dákẹ́ táwọn náà ń wò wọn náà yọkà wọn náà o. ṣé àti ẹ̀ tí mọ̀ jìyà rẹ ni ṣé kì í ṣe gbogbo ohun tí ń ṣẹlẹ̀ sí wa láwùjọ wa yìí náà gbogbo nǹkan lọ́lọ́run ṣe fún wa àgbádùn ẹ̀
àbí ẹ wo bówó ṣe pọ̀ ẹ wo bówó ṣe pọ̀ Nàìjíríà lónìí àti ẹgbẹ́ ìgbà tí economic meltdown owó wa pọ̀ nísìn wọ́n wá ń kó fáwọn tí wọ́n wà ń jọba wọ́n wá ń ṣe bó ṣe wù wọ́n abẹ́ẹ̀kọ́ àwa gbádùn rẹ̀ Ọlọ́run wa ń fi wọ́n ṣe blálà fún wa abẹ́ẹ̀kọ́ àbí kò sówó ni ṣé bí wọ́n oṣooṣù ní ìsìn kò sẹ́ni tí ọmọ iye allocation ti wọlé abẹ́ àmọ́ ṣé à ń rí níbi gbèsè ayé wa tàbá ti láàní gbọ́ ọ̀rọ̀ àìpé nǹkan tí ń ṣẹlẹ̀ sí wa nù kọ́lọ́n kó ṣàánú wa. Àmín Allah àmín. Torí pé àná Muhammad sallallahu alaihi wa sallam ó ní la yankihu zani ọkùnrin tó jó ní zina tí wọ́n ti wá fún ní ọrẹ́ tí wọ́n ti nà ń blálà gẹ́gẹ́ bí Kùránì ṣe sọ fún wa. Pé ká ní ọkùnrin tó bá ṣe zina hàn. ṣé káka ni a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim az-zaniyatu waz-zani fajludu kulla wahidin minhuma mi'ata jalda. Lọ́n ní pé az-zaniyatu tó ń fẹ́ bẹ̀rẹ̀ ní az-zaniyatu la yankihuha illa zani. إلا زانية أو مشركة. نعم. وحرم ذلك على المؤمنين. الزاني لا ينكح إلا زانية. جزاكم الله خير. الزاني ọkùnrin zina لا ينكح kò ní gbé níyàwó kò ní fẹ́ إلا زانية àyàfi obìnrin tóun náà jẹ́ onízìnà ẹwọ náà bá wà subhanahu wa ta'ala. A rí i pé tó bá wù nínú àwọn ẹ̀kọ́ bá kí n wọ ọ̀rọ̀ àfàwà Al-Imam Qurtubi rahimahullah ta'ala tó ń sàlàyé ọ̀nà méjì wọn ní ó níwájú méjì. Àfàwà Al-Imam Qurtubi rahimahullah ta'ala wọ́n ní bẹ̀tọ̀ ń ṣe sí àyà yìí wọ́n lọ́nà ojú pọ̀nà méjì ló gbà wá. Alákọ̀ọ́kọ́ nínú rẹ̀ òun náà ní pé ẹni yẹn tó jẹ́ onízìnà lọ́kùnrin tó bá fẹ́ ń gbé mi pé azani la yankihu illa zaniya tó bá gbéyàwó báyìí ẹni tó jẹ́ obìnrin azaniya tó jẹ́ obìnrin onízìnà bí ewu títí ẹ̀ náà ni ó fẹ́. alákọ̀ọ́ pé al-murad anna al-murada bin-nikah fil-aya huwa al-wati'u alladhi huwa az-zina ya'ni ń pè ní nìka ń bẹ̀rù tọ́lọ́ pé láyé nǹkan tọ́lọ́ sọ máa ń pè bí tí ń túmọ̀ nìka ń bẹ̀rù ìgbé ìfẹ́ rẹ níbẹ̀ wọn ni pé tọ́lọ́ ń gbàlẹ́ wọn ni pé wà lùwọ́ ti hù òun náà ní àṣepọ̀ tó jẹ́ ti zina alladhi huwa zina bí àyìn tó jẹ́ ti zina gàgàgàgà nípa ẹni tí ń ṣe zina lọ́kùnrin ẹnìyẹn ní kò ní fẹ́ lòmíì náà bó ń sì náà bí ẹgbẹ́ rẹ̀ náà àkọ́kọ́ ni pé náà àwọn àdéhùn tó wà ń bẹ ni pé sẹ́wọ̀n pé ẹni tó pé òun náà ti di ayakuya níbi zina ó ti tọ́tọ́ ó ti ta ìgbára ìgboro tó wá fẹ́ ẹni tí ó fẹ́ náà kọ́ ṣe pé oníṣìnà ẹgbẹ́ rẹ̀ náà ni ó tẹ́ lọ́rùn. sẹ́wọ̀n bẹ́ẹ̀. ẹ̀ka ní kò fẹ́ tẹ́ wọn lọ́rùn mọ́ ní ìsinmi tá à ń sọ náà. oníṣìnà ẹgbẹ́ rẹ̀ náà ni ó tẹ́ lọ́rùn. àkàrà òkú máa bẹ tí gbòmí ni oníṣìnà lòun tó wá fẹ́ lómi náà ẹni tí ò èso zì ní ò ní tẹ́ lọ́rùn torí àwọn olùkúlọ̀ tó máa fi lò fún tó ti wọlé fíìmù tó ti wọ́n bí fídíò tí máa wọ̀ tó ti wọlé dáńsẹ̀tì tó ti wọlé online káàkiri. azani la yankihu illa zaniyatan aw mushrika. Ọlọ́run pé ẹni tó jó ní zina kò lè ṣe kí ni o lọ́kùnrin tó bá fẹ́ ẹni tó jẹ́ onízina ẹgbẹ́ rẹ̀. Bí titi ẹ̀ náà ni ó fẹ́. Wọ́n ní pé mú pé Ọlọ́run bàbá àdìkọ́lá wọ́n ní bàbá mọ́ àyà taqbihu zina wa shiddatu tanfir minhu. Ọlọ́run fẹ́ fún wa pé aburú ti ń bẹ ń bi zina. Ọlọ́run yẹpẹrẹ zina àtẹ̀ntì ń ṣe nínú Al-Qur'ani. Dandan wa shiddatu tanfir minhu Ọlọ́run fẹ́ ká họ kúrò níbi tán ká sá fún. Wọ́n ní tó wípé kí ni o lánàá zaniya la yutawi'uhu fi zina min an-nisa'i allati hiya fi gáàfì kìsà. Ẹni tó bá jó ń zina kò sẹ́ni tó kò lè tẹ gbogbo ibi tó máa ń gbóbìnrin láyé kò ní tẹ lọ́rùn tó ní àánú ẹgbẹ́ rẹ̀ wọn náà. tó bá lóhun tiẹ̀ tún sí ìyàwó gan-an kò ní bọ́ ń bẹ́ẹ̀ yóò sì tún máa wá mi ìkínà ni lọ́nà ìtọ́. ọmọ arúgbìn wọn pé kò mẹ́rẹ́ sí gbogbo balóbìnrin wọn ò ní mẹ́rẹ́ sí. kò ní wà contented. ìtẹ́lọ́run tó pé kí ni òun sì ní ó ti yàyà kúyà ti jáde kó níbi tẹ̀lé àṣẹ Ọlọ́run ọba. obìnrin wa di object lójú rẹ̀.
àbẹ́ni tó jẹ́ èèyàn pẹ́rẹ́ bí wù títí ẹ̀wọ́n náà ni ó tẹ̀ lọ́rùn. lẹ́kọ́ ni ha mushrikatan la tara hurbata zina ní kò yẹ pé báyà ó jẹ́ obìnrin tó jẹ́ kèfèrí tí ò mọ̀ tí ò tiẹ̀ rí pé Ọlọ́run ṣe zina léwọ̀. tó kò tẹ̀ mọ́ pé Ọlọ́run ṣe zina léwọ̀. Débi tí ẹ̀ ń wò tẹ́lẹ̀ náà ni pé mushrik náà ni kò fẹ́ mushrik bóyá nǹkan tó lọ́n gbà lérò bẹ́ẹ̀ ṣùgbọ́n débẹ̀ tó ṣe wá sọ ẹ́ ní pé ìsídà kó fẹ́ oníṣìnà bí ẹgbẹ́ rẹ̀ àbí kó fẹ́ àti pé nínú ìwé mushrik gan ṣe zina kò sí tó kà wọ́n. kò sí ẹ̀sà tó gbá lẹ́yìn kúkúrú lẹ́yìn sàwọn kan lọ́nbùn àwọn bàdà kúfù yà wò shirk lẹ́yìn bá ti sọ̀rọ̀ nípa ẹbọ tá ń sọ̀rọ̀ nípa ìsìn àwọn ìṣẹ̀lẹ̀ ọba kọ́dà ẹ̀ tún tó wá. ẹ wà á rí i pé ẹlòmíì gan àwọn ìwọ̀n ọmọ ìjẹ́ lábẹ́ rẹ̀. bọ̀dá ẹ̀ rí i pé ẹlòmíì gan tí ì ṣe mùsùlùmí ẹlẹ́bọ òun gan hẹ́tì zinafa ó dà pé nínú àdámọ́ ni pé ó yẹ kéèyàn hẹ́tì ẹ̀ ni abẹ́gẹ́ tí. ó ṣe rí nánu ó ṣe rí nìyẹn tó ní pé òun tẹ ó mọ̀ tó zina. kọ́lọ̀ mọ́sà fi ìkórìíra rẹ̀ sọ́kàn wa kọ́lọ̀ sànù wa kó mọ́sà fi ìkórìíra rẹ̀ bọ́lọ̀ ṣe fi ìkórìíra rẹ̀ sọ́kàn Ànábì wa Yusuf alayhi salatu wasalam àbí Ọlọ́run bá kọ́lọ̀ mọ́sà fi ìkórìíra zina sọ́kàn wa kó fi ìkórìíra zina kó fi sára sọ́kàn àwọn ìyàwó wa kọ́lọ̀ kó fi ìkórìíra zina kọ́lọ̀ kó fi sí ọkàn àwọn ọkọ wa kọ́lọ̀ kó fi ìkórìíra zina kọ́lọ̀ kó fi sí ọkàn gbogbo àwọn ọmọ wa kọ́lọ̀ má jẹ́ ká ní history tí ọ̀dà nípa zina àmì àdúrà ńláńlá ni àbí bí àyè àdúrà ìyẹn tí mo ń ṣàdúrà àwọn àgbàlagbà ni wọ́n kọ́ wa bẹ́ẹ̀. tó ní pé gẹ́gẹ́ bí àlàyé tí ṣèké ń sọ ní fíìmù ọ̀wọ́ yìí ọ̀nà méjì ni wọ́n pín nìka òun sí nìka kan tó ń tún mọ̀ yìí pé ìsàsíkò léyìí tí èsè ẹ̀tọ́ ó ní pé mùsùlùmí pé àzáni ọkùnrin tó jẹ́ ń zìnà o láàyè nǹkan ò ilá záníyà tó bá mushrika tó bá fẹ́ fẹ́yàwó ẹni tó jẹ́ ó ń zìnà bí títí ẹ̀ àbí kò sì fẹ́ lẹ́bọ̀ tí ọ̀tẹ̀ mọ̀ dájọ́ sí náà rárá tó ọmọ yìí tí ò rí sí iná sí nǹkan kan nílẹ̀ sí rẹ̀. wazaniyatu la yankihuha illa zani. ọlọ́tọ̀ wa ni pé bákan náà ètò wájú obìnrin ó ń zìnà náà tóun náà bá lọ́kọ náà ńkọ́ òun náà ò ní fẹ́ni tó jẹ́ ẹlòmíì tí èso ń zìnà àyàfó ń zìnà bí títí ẹ̀ náà. ọlọ́run wa hurrima dhalika ala al-mu'minin pé a ṣe ewu bẹ́ẹ̀ a ṣe lè wọ̀ fún ẹni tó bá ń jẹ́ mùmínì. ẹni tẹ gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo. kọ́ ẹ pé bẹ́ẹ̀ wọ́n àgbéyàwó sílé oníṣèlú àbí sílé. ẹ̀rọ àwọn ọmọ ìpínkì ní ìdọ̀tí ọ̀nà mẹ́jọ yé wa pé nǹkan ẹ̀gbin ni nǹkan yẹn kò wá fẹ́ kó wà nínú nítorí pé a máa rí papọ̀ mẹ́rin tó jẹ́ mùmínì òdodo. ọlọ́ni àṣewù nǹkan bẹ́ẹ̀ léwọ̀ fún ẹni tó bá jẹ́ mùmínì kọ́ ẹ pé tó bá fi sẹ́lé kọ́ ẹ pé ń sì nínú àti kí ni o ló fi sẹ́lé. ọ̀dà lónìí wà ní ìlú wọn ṣẹlẹ̀ nígbà míì lọ́sí pé ọkùnrin mi bẹ̀rẹ̀ sọ pé fẹ́jì ni a máa ní ma fẹ́jì ní títí tiẹ̀ tó bó kí ni owó bẹ́ẹ̀ látọ̀ pé ọlọ́run ò jẹ́ kó tẹ̀ tó rárá ọ̀nà kankan tó ń jẹ́ bẹ́ẹ̀ so yóò sì lọ fẹ́ lómi tó pọ̀ wọn ṣe kí ni tóun ti yàyàkuyà tó ti jáde tó ti játa lọ́ọ́ máa ń ṣe bẹ́ẹ̀ fẹ́ lómi máa ń ṣe bẹ́ẹ̀ fẹ́ lómi èyí wọn náà ni ó ṣe ládàáwò fún so bọ ìtúkọ̀ yẹ pé ìtúkọ̀ tó wá lẹ pé tó wáyé pé ènìyàn ti ń ṣe zìnnà yẹn tẹ́lẹ̀ nípìnlẹ̀ ṣe pé ìbẹ̀rù sọ̀yà pé at-taibu mina dhanbi kàmáàlà ọ̀tún wa túbá ìtòyè ti fún yẹnu sẹ́kẹ̀rì sí àmùká torí táwọn sọ pé ṣe tẹ́lẹ̀ ti yàrá kúyà gan ọ̀sìn náà gbọ́gbọ́ lábájá ṣe ń bẹ̀ tọ̀hún ṣe ń bẹ̀ ṣẹpá àwọn èèyàn bẹ́ẹ̀ tó kọ́ ọmọ kà fún mi báwọn kúyà kọ́dà àwọn ọmọ kaba tó tilẹ̀ fún mọ́lẹ̀ tẹ́lẹ̀ fún wọn tí ẹ̀ fojú gánà wọn gẹ́gẹ́ báyìí kọ́dà wọn tilẹ̀ kún mọ́lẹ̀ jọ́kè ó tún ṣùgbọ́n ó tún ṣùgbọ́n jọ́kè jì ṣẹpá àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n pẹ́ gbé wá ṣe tóun náà tó bá ti túbá kún un ní ṣe é má tí a sì gbóhùn rẹ̀ ní ìṣẹ̀mí rẹ̀ mọ́ ọ wá fi ọkọ ó sì délé ọkọ náà kò tó ṣe wẹ̀ mọ́ àtàwọn ìbìnrin gambi ẹ̀kú túbá kàmáàlà zamba làwọn tó bá ti túbá bẹ́ẹ̀ sí. ṣé ó mìíràn pé a gbọ́dọ̀ sọ pé kó má fẹ́. a ti sọ pé wọ́n fẹ́ àwọn tó wà pé wọ́n ti ní ọ̀rọ̀ ní ṣe é má tó gbé ìṣẹ̀lẹ̀ láti láwọn fẹ́ kọ́ pé. àmọ́ kó túbá ná kó tó di pé yóò fẹ́. yóò túbá yóò fi lẹ̀ ní rí pé yóò tún máa bá aburú yẹn lọ mọ́ kò tún ní máa ṣe sí náà mọ́ kò tún máa jáde kó tún máa ṣe wá àgbèrè wọn mọ́. torí tí wọ́n bá fẹ́ bẹ́ẹ̀ tá a sọ kankan lórí rẹ̀ tí èsì pé túbá àtúntì ran aburú yẹn lọ́wọ́ nù. àfikún yẹ pé yóò túbá pé nǹkan báyìí ń ṣe mọ́ táwọn yóò sọ pé alábọ́jà wà láì gbà kan tẹ́tẹ́lẹ̀ ni
àwọn báyìí yóò bẹ́ẹ̀ tọ́lọ́run sí àwọn mẹ́bẹ̀ẹ́ tí àwọn yóò kò sí wọ́n torí ẹnu tútù báwọn ìrònúkúwàdà àwọn àìdébẹ̀ náà ti tó ìkànnì pé ọlọ́run náà ti tó àmọ́ kọ́ ẹ́sìkú bẹ́ẹ̀ ẹnìyẹn ní ó sì tún wọ́n pẹ́ ọ́ra yìí máa fẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ọkàn yára jẹ́dà yóò fún yẹn yìí máa fẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. tó ń ti pé kò stọ́ọ̀pù sí náà. náà yóò tó máa fẹ́ bẹ́ẹ̀ náà kọ́dà mi bá bọ́kùnrin lé báyìí sọ ọkùnrin tí ń sọ̀rọ̀ wọn ní ẹranko lọkùnrin tí ń sọ̀rọ̀ kọ́dà mi bá bọ́kùnrin lé báyìí náà àyè máa fẹ́ lọ náà ẹ wo burúkú rẹ ti tán ìjọba láàbí lára rẹ sí fínni. ọ̀rọ̀ tí ò dáa ni. so àwọn onímọ̀ wọn fa ọ̀rọ̀ nípa yìí pé. intẹ́sí ń sọ yìí ń ṣẹlẹ̀ lóde òní ẹlòmíín kò sí ó máa ń tún fẹ́yàwó rẹ̀ ó sì dákẹ́. Subhanallah. ó sì ń wò pé kí ló ń wá sí ọlọ́mọdé á sí àgbákò. ọmọdé ẹlẹ́dẹ̀ náà ni wọ́n sọ wá ń bẹ́ ọkùnrin tí ò ní gíra bẹ́ẹ̀ ni kò dára rárá. protective jealousy kò sí fún un. náà nípa àwọn onímọ̀ sọ pé tọ́yẹ kó báyẹ tó ẹnìyẹn báyẹ kó bá ti túbá ọlọ́run sọ nípa ọlọ́run ní yubaddilullahu sayyi'atihim hasanat. ọlọ́run ní àìdá wọn tó ti sí ni ọlọ́run ló ń sèkìní wọn ó change fún wọn wọn sọ di dáadáa. so eré yìí pé tó báyẹ kó wọlé wá èyí ṣe zìnnà mọ́ alhamdulilayi ó sì túbá ó ti parí tó gbogbo eré ipa rẹ̀ nì tó bá yóò sèkìní. àti ẹ̀tún gbọ́dọ̀ gbọ́ kẹ́ni kankan tó wá jáde kó tó máa sọ pé ẹbí ó sì náà ní nìkan àbí. àbẹ̀rẹ̀ bá pẹ́lẹ́ bẹ́ẹ̀ kọ́ àwọn ènìyàn islam tó yẹ pé sẹ́yà wà wọ́n fún mi bílálà ó sì kìíní ó tó ní náà. ó ti jẹ̀bi kọ́sùfùn àbí ó ti ṣe kọ́sùfùn. náà àwọn ọ̀rọ̀ kan wà ń bẹ táwọn àwọn onímọ̀ sọ nípa ọ̀rọ̀ yìí sẹ́ pé mo fẹ́ ká wo mọ́sálà yẹn. wọ́n ní lápòjù àwọn kan sọ pé gbogbo obìnrin wọn à lè fẹ́ra wọn tó wọn à lè fẹ́ra wọn mọ́. pé sẹ́yìn pé bẹ́ẹ̀ bá ti kọ́kọ́ fún obìnrin kan tẹ̀tẹ̀lẹ̀ obìnrin wọn ti wá ṣe zìnà àbò ti fọ́kùnrin kan tó ti wá ṣe zìnà tẹ̀tẹ̀lẹ̀ wọ́n ni wọ́n lè fẹ́ra wọn láyé. wọ́n tuntun yáyà pé wà hurrima dhalika ala al-mu'minin pé wọ́n ṣe wọlé wọ̀ fún mùmìnì wọ́n ní haram ni. àwọn nípa ọkọ nínú àwọn sàhábà ní Muhammad sallallahu alaihi wasallam ìwú rẹ̀ ṣẹlẹ̀ láyé wọn. so láfi lè gbọ́ mọ́sálà yìí dáadáa tó fi yé wa ó ṣẹlẹ̀ láyé àwọn sàhábà ní Muhammad sallallahu alaihi wasallam. wọ́n wá máa àpèjúwe wa wọ́n ní lápèjúwe ní sí wọ́n ní wọ́n rọ̀dá àfárún àni sọ̀hábà bijawasi tazwijihi biman zana biha intaba. wọ́n ní pé àwọn àfárún kan wá lọ́tọ̀ àwọn sàhábà ní Muhammad sallallahu alaihi wasallam pé ó tọ́ ó fẹ́ obìnrin tó jẹ́ sí pé ó ti sì pẹ̀lú sèyí náà pẹ̀lú ẹ̀mí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti túbá wọ́n ní wà dọ́rọ̀ balẹ̀ wò báàgì apá kan náà àwọn sàhábà wa mú mẹ̀dìbàdù sọ̀hábà apá kan nínú wọn wá mú ẹ̀sánpù wa. so omi máa fẹ́ afẹ́lẹ́ bí wọ́n jù ní sọ̀rọ̀ ọ̀kọ̀ṣẹ́ yẹn àpèjúwe rẹ̀ ni ó ní àpèjúwe ọkùnrin kan tó wọnú ọkọ̀ ọkọ̀ ẹnìkan ọwọ́ ajé nǹkan bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọ̀kọ̀ṣẹ́ yẹn ní bùsítánì wọ́n jù ní àkàrọ̀ ọwọ́nú ọgbọ̀ ọkọ̀ ẹlòmíì ọwọ́ ajé nǹkan rẹ̀ bàtọ́ wá jẹ tán so wọ́n ní fún bàbá rẹ̀ láríkà ìṣtáwọ̀ bùsítánì ó padà wá ra ọgbọ̀ ọkọ̀ òun tí a pọ̀ ọgbọ̀ ọkọ̀ òun kọ́ lónìí àbó ìwọ̀n ọ̀bẹ̀ ó jí nǹkan bẹ́ẹ̀. ó jí nǹkan bẹ́ẹ̀. lẹ́yìn ìgbà wọn ni wọn ní ọ̀bọ̀ ọkọ̀ òun ló padà wá rà. padà wọn bẹ́ẹ̀ kò fẹ́ rà padà wọn wá tà fún un. ó ní fàlẹ́dì sára ọkọ̀ mi ní òwú èyí sáré tó ti jíun nígbà tó fi jíun haramu ni àlẹ́ yìí ìwọ ni fún haramu ni yóò mọ̀ jẹ́ fún un. wàlẹ́dì sàrọ̀ ọ̀hún mi ní hu halalullah sẹ́wọ́n yìí tó wá rà ní halal ni máa jẹ́ fún un. tó bá rí bẹ́ẹ̀ nǹkan kí ni tó máa rẹ̀ yẹn ni pé ó sì kìíní ó lè ṣe kìíní. ó lè ra oko tó ti jí nǹkan bẹ́ẹ̀ ni. oko ti jí nǹkan tẹ́tẹ́lẹ̀ tó ti jáde bẹ́ẹ̀ tẹ́tẹ́lẹ̀ ó lè ṣe kìíní ó lè rà á. tó mi pé tí ọkùnrin bá ṣe zìnà pẹ̀lú obìnrin nísìn tó bá tán wá padà wá ronú pìwàdà tán tún bá lọ sọ́dọ̀ Ọlọ́run ká wá ní àwọn fẹ́ fẹ́ra àwọn kò sí tó burú náà lọ́dà ṣẹ̀ríà torí pé ẹlòmíín nísìn òun ó gbé fatuwa mi wá ní pé àwọn ilé fẹ́ra wọn tí wọ́n bá wá fẹ́ra wọn ta ni kó wá fẹ́ra wọn. pé ó lè fẹ́ra wọn nù ṣẹ̀ríà Islam. àmọ́ ká túbá kó má jẹ́ pé ní ìgbà tó máa tún fẹ́ra wọn tán ọkùnrin ó tún máa lé àwọn obìnrin míì káàkiri lọ́nà àìtọ́ àbíkóbìnrin náà tún máa yọ kẹ́lẹ́kẹ́lẹ́ pé ní tá a ti ṣe tẹ́lẹ̀ ó sì wà lára Ọlọ́run kò sọ wá mẹ́ ó fi wá sínú àwọn tí yóò sọ̀rọ̀ láyé àti ìjọba ìdàkẹ́yà jazakumullahu khairan. nísìnyí máa mọ̀ bọ́ sí second segment ibi tí a ti máa sọ nípa ìwé halal sex and intimacy àwọn issues tí à ń discuss níbi tá a dé báyìí òun náà ni àwọn jurisprudential issues tó ní ṣe pẹ̀lú ìbálòpọ̀ láàrin ọkọ àti ìyàwó àfáwà Abdulsalam Aládòdó
àwọn náà ni wọ́n mú bá continue segment yìí. Bismillah. Bismillah wa salatu wa salamu ala rasulillah wa ala ahlihi wa sahbihi wa man walahu wa ba'da. Adá ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala, alhamdulillah. Atọ́rọ̀ kí á ti gẹ̀ fún Nabi wa Muhammad sallallahu alaihi wasallam. Àti àwọn ará ilé Nabi àtàwọn sahaba Nabi. Àṣùgbọ́n àtà ń gbìyànjú lójú ọ̀nà Nabi sallallahu alaihi wasallam tí dọjọ́ ìwúdí alkiyama kí àwọn afáwà tán bá sọ̀rọ̀ látàrọ. Bí Allah subhanahu wa ta'ala kó bá wa ṣe àlékún dáadáa fún wọn. Ní ìtẹ̀síwájú pẹ̀lú tí a fi ń dára wa lẹ́kọ̀ọ́ lọ nínú ìwé Halal Sex and Intimacy. Bí tá ti dúró lọ́sẹ̀ tó kọjá wọn náà ni pé à ń sọ̀rọ̀ nípa ìmára lẹ́yìn ìgbà tí ọkọ àti ìyàwó tí wọ́n bá ní àjọṣepọ̀ tán. Sọ àwa lè rẹ́ni tí yóò béèrè lọ́wọ́ wa pé ní pé ká máa wẹ̀ jánábà. Ibo gan tiẹ̀ lọ́lọ́run tiẹ̀ ti sọ nínú Kùránì pé ká wẹ̀ jánábà gan. Àwọn àyà pọ̀ nínú Kùránì tọ́lọ́run bá lè kí láti sọ fún wa nípa wíwẹ̀ jánábà. Nínú rẹ̀ òun náà ni àyà tó wà nínú Suratul Ma'idah tí Allah subhanahu wa ta'ala ti ń bá wa sọ bismillahir rahmanir rahim. Ọlọ́run bá lè kí lá ní yá ayyuhal ladhina amanu idha qumtum ila as-salati faghsilu wujuhakum wa aydiyakum ila al-marafiqi wamsahu bi ru'usikum wa arjulakum ila al-ka'bayn wa in kuntum junuban fatahharu. So ibi tá fẹ́ lò ń bẹ̀ nù. Ọlọ́run bá lè kíra ní wa in kuntum junuban fatahharu. Ọlọ́run ọba ní tí ẹ bá jẹ́ni tó jẹ́ wípé ó ní ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ tàbí ọkọ rẹ̀ tí jánábà ń bẹ lára rẹ̀ fatahharu. Ẹ mọ́ra yín kò níbi jánábà ní kẹ́ tó sọ pé ẹ fẹ́ lọ kírun. Kẹ́ tó sọ pé ẹ fẹ́ lọ sí mọ́sálásí ẹ fẹ́ ṣe ẹ fẹ́ kírun fún Ọlọ́run ọba àlékè ọlá ẹ mọ́ra kò níbi jánábà náà. Àṣírí kó yára pé Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bó ṣe wà nínú hadith qudsi Ọlọ́run ọba àlékè ọlá ní òun Ọlọ́run ọba àlékè ọlá ọba tó mọ́ lòun. O nígbà kankan lọ́dọ̀ wa àfihàn tó bá mọ́. So ilẹ̀ tó yìí bá sọ Ọlọ́run ọba àlékè ọlá ò nígbà kankan lọ́dọ̀ wa àfihàn tó bá mọ́. So a gbọ́dọ̀ àwọn àgbàlagbà nílẹ̀ ìwádà wáyé kí wọ́n bá jí lásùbà kí wọ́n fẹ́ lọ wọ́n sá sí lọ kírun tí ò bá ti fọ̀nù ni à wọ́n lọ fẹ́nu kà sí bọ́lọ́run ọba rẹ̀ sọ̀rọ̀ ni. So wọ́n tún àwọn àgbàlagbà tún pọ́n Ọlọ́run ọba lé débi pé wọ́n sọ pé tó bá ti fún ẹnu rẹ̀ ṣe má sọ pé ó fẹ́ lọ ara rẹ̀ lẹ́ni káàrò orin ní súnà Nabi sallallahu alaihi wasallam Nabi láwọ́lá àṣọkọ ala ummati tí bá ṣe pé mò ń wò pé kí n má fara ní àwọn èèyàn mi ìbá máa pa yín láti wákàtí márùn-ún tẹ́ bá ti fẹ́ kí òun ní kẹ́ mọ orin yín ni. So eléyìí náà fi ya pé súnà ni ẹ tó bá lè máa ṣe yóò gbà ládàá pé ó ń ṣe súnà Nabi pé ànábì máa ń orin ní gbogbo wákàtí márùn-ún ìhun tá a máa ń kí àmọ́ Nabi fẹ́ fi ní wá lára ẹ tó bá wù tó bá ṣe yóò gbà súnà ẹni tí ò bá sì ṣe ládàá pé kò ṣe súnà yẹn yóò bọ́ fún irú ẹ̀ níbẹ̀. So nínú súnà Nabi sallallahu alaihi wasallam yẹn wà. So ọ̀rọ̀ yẹn lọ́lọ́run wá ṣe fún ọkọ àti ìyàwó lẹ́yìn ìgbà tá bá ti súnmọ́ ara wa tán kí a ṣe kíni kí a wẹ̀ jánábà. A jẹ́ kó yẹra wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà pé tó kàtà ó bá súnmọ́ ara wọn lọ́wọ́ alẹ́. Tí wọ́n á wò pé àwọn ò tí ì fẹ́ wẹ̀ jánábà nísìn àwọn fẹ́ sùn bẹ́ẹ̀ tó bá ti di lásùbà àbí lóru àwọn ọmọ wẹ̀ jánábà ìgbàláyè wà fún wọn láti sàlùwàlá síwájú kan tó sùn. Nínú súnà náà ni Ànábì sallallahu alaihi wasallam máa ń ṣe bẹ́ẹ̀. Ànábì tó súnmọ́ àwọn ìyàwó rẹ̀ kò ní wẹ̀ jánábà títí ó fi di àsùbà àmọ́ síwájú kánábì tó sùn Ànábì ó sàlùwàlá láti fi kàn mọ́ra pé èèyàn sùn lẹ́nu tó jọ pé ó ní àlùwàlá tó ti yé. So lára tá a tún gbọ́dọ̀ mọ̀ òun náà ni wípé àwọn hadithi tó wá lórí ọ̀rọ̀ jánábà wíwẹ̀ ó pọ̀. Nínú hadithi tó gbajúmọ̀ òun náà ni hadithi ìyá wa Aisha radiyallahu anha àti ìyá wa Maimuna kí Ọlọ́run kó máa bá wọn. So hadithi yìí bákan náà fi wá wípé ìmọ̀ wẹ̀ papọ̀ pẹ̀lú ọkọ yẹn tàbí ìyàwó yẹn nínú súnà Nabi sallallahu alaihi wasallam ló wà. Ìyá wa Aisha sọ pé àwọn àtànábì sallallahu alaihi wasallam àwọn àjọ máa tọwọ́ bọ inú gbá kan náà bu omi sára nígbà táwọn bá fẹ́ wẹ̀ tó túmọ̀ sí pé àwọn méjì jọ máa ń wẹ̀ papọ̀. Àwa rí nínú àwọn ọkùnrin lónìí sọ kí wọ́n kórìíra àti wẹ̀ pẹ̀lú ìyàwó wọn. Kódà rí nínú àwọn obìnrin míì náà tẹ́ kí wọ́n kórìíra àti wẹ̀ pẹ̀lú ọkọ wọn. Olùkọ́rọ̀ lè jẹ́ látara ìtìjú. Fún ẹlòmíì látara ìtìjú ni fún ẹlòmíì látara wípé irú lọ́gùn olùwàfin lọ míì kí ẹ bá ṣe sọ tẹnìkan lọ́sẹ̀ tó kọjá tíyàwó fẹ́ bá a ṣe rí pé àjáṣe súnà pé kájọ wẹ̀ papọ̀ wọ́n sì sọ pé òun ti kọ̀yàwó òun lẹ̀ látara ilé yìí láti bí afẹ́wẹ̀ papọ̀ ní kẹfà. So kìí ṣe tí ó bójú mu torí pé níbi ìwẹ̀ papọ̀ yìí nǹkan tó lè bí nǹkan tó pọ̀ ni. Àkọ́kọ́ yàtọ̀ sí pé ó jẹ́ nǹkan tó yẹ pé èèyàn ṣe súnà pé àyín tó tọ́ nínú ẹ̀sìn ni lára ọ̀nà tí èèyàn tún lè fi wà papọ̀ láàrin ọkọ àti ìyàwó lára tí ó máa bí ìfẹ́ tí ó máa bí ìsúnmọ́ ara ẹni òun náà ni. Ṣé rí ibi tí ọ̀dà ìpọ́rọ̀ wà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tí wọ́n rí báwọn ẹlòmíín náà ń gbọ́ abóhùn náà ti rí nù. Bẹ́ẹ̀ni
kéèyàn mú nǹkan lè kankan kéèyàn bílífù pé nígbà tó ti jọ́kọ̀ wọn ọkàn gbọ́dọ̀ máa léjú ọgbọ́dọ̀ máa pariwo intelomi bílífù pé ń fi ń jọ́kọ̀ nù èyí sì yìí là ń fi ń jọ́kọ̀ ká ṣe dáadáa pẹ̀lú àwọn aráalé wa ká rọ̀ fún wọn vulnerability kí ọkọ wà vulnerable sí ìyàwó rẹ̀ kí ìyàwó náà wà vulnerable sọ́kọ òun ni ó jẹ́ kí wọ́n lè máa rí gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí ṣe kì í ṣe pé ọkọ tí ó dúró bígbà tí pé sójà lòun pé bloody civilian ni ìyàwó pé níbo ló ń bọ̀ so ọkọ àti ìyàwó tí ó bá ti sí closeness gidi láàrin wọn òun náà ni wọ́n fi ní rí gbogbo nǹkan báyìí ni wọ́n fi ní rí ṣe so ìmọ̀ràn tá à ń gba àwọn atajọ́kùnrin òní pé tá a bá ti wà pẹ̀lú àwọn ìyàwó wa káríra nígbà tá a jẹ́ nǹkan kan bá ànábì ṣe máa ń ṣe nìyẹn despite pé ànábì ni òjíṣẹ́ Ọlọ́run ọba ẹ wo bó ṣe rọ̀ fáwọn ìyàwó rẹ̀ ẹ wo éèjì tí ń bẹ láàrin Aisha àtànábì Muhammad sallallahu tó ń ti bẹ́ẹ̀ náà ànábì ń bá Aisha rẹ̀ pa so who are you so kíní yẹn ó ṣe pàtàkì kí á jẹ́ kí a gbọ́yé dáadáa ká sì fún àwọn ìyàwó wa ní opportunity láti display ìtọ́lọ̀ ní ká display fún wa nípa ìtọ́lọ̀ ń dá sára wọn Ọlọ́run dá ọ̀pọ̀lọpọ̀ nǹkan sára wọn tó yẹ pé ọkùnrin tí ó bá fún wọn ní opportunity láti display àwọn kìnìún òun náà ni gbogbo owó tó san lórí sàdáàkì ọkàn sanwó dànù lásán tó kò sí nǹkan tó dáa. tọ́lá lára ń tá a ti ṣàlàyé lọ tẹ́lẹ̀ sẹ́yìn náà ni wípé kò síbi tó sì lè gbáyàwó rẹ̀ mú nínú ilé gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó tó bá jọ wípé ilé ìwẹ̀ wọn náà ló ka yín mọ́ ẹ̀ṣẹ́ ilé ìwẹ̀ náà kò sí problem. kódà àwọn bí ọ̀kan náà àfa ṣé káwọn bẹ̀rẹ̀ kọ́nà kó bá ṣàlékún dára fún wọn ní ìjó lẹ́tọ̀ọ́ kọ́kọ́ àtìyàwó kan jọ mọ́ lájọṣepọ̀ nínú tọ́ílẹ̀tì wọ́n wá ṣàlàyé pé ká ní wípé bẹtúrúmù ni tí èyí ṣe pé ilé ìgbẹ́ ká ní pé bẹtúrúmù ni pé a mọ̀ wípé ibi tẹ́ ẹ̀ ti ń wẹ̀ wà tí èyí ṣe pé ibi tí sálángá wà. báwọn èèyàn tiẹ̀ ṣe ń ṣe lóde òní wọ́n ń demarcate ilé ìwẹ̀ àti ilé ìgbọ̀nsẹ̀ téèyàn bá ti lè demarcate bẹ́ẹ̀ tó yẹ pé èèyàn ó ṣe tí ó neat nínú àwọn nǹkan tó yẹ ká máa ṣe kó mọ neat nínú ilé nìsín téèyàn bá fẹ́ kọ́lé kó kọ́ tọ́ílẹ̀tì ẹ̀ bedroom ẹ̀ kó fẹ̀ kí ni kò sí tó burú bẹ́ẹ̀ kó fẹ̀ débi pé yóò gba èèyàn méjì so ti kéèyàn sì tún ṣe dáadáa àwọn design oríṣiríṣi wà téèyàn bá lọ sórí íńtánẹ́ẹ̀tì yóò rí àwọn design gidi káwa náà adopt ẹ̀ káwọn lò. wọ́n ní kọ́dà èèyàn lè fi bí àfa wọ́n sọ ń bí ìgbà tán dáhùn tó yẹ pé kí ni ò tọ́ ó tọ́ mọ̀nà kọ́dà èèyàn ní ẹ̀ máa ṣe gan pẹ̀lú àníyàn pé ó fẹ́ gba ládàá ni kọ́dà ò lè fi bí àfa. èèyàn tó gbogbo yìí tá à ń sọ ẹ nísìnyí èèyàn ò lè rí dáhùn níbi face me I face you. bẹ́ẹ̀ni. so gbogbo ẹni tó wà ní face me I face you náà kọ́lọ́n kó bà sí gbogbo wa kọ́lọ́n jẹ́ ká lè graduate sí ibòmíì tó better ní tí ó jẹ́ flat torí pé gbogbo àwọn kinní yìí tá a bá fẹ́ practice ẹ̀ tó tọ́ a gbọ́dọ̀ create enabling environment fún Ọlọ́run kó ṣe ràn. so gẹ́gẹ́ bá a ṣe wà ń sọ̀rọ̀ tá a bá fẹ́ wẹ̀ jánábà gbogbo a ṣe mọ̀ ní gbogbo àná láti mọ̀ àwa tá a bá mọ̀ ká mọ̀ lálẹ́ yìí àwa tá a bá ti mọ̀ tẹ́lẹ̀ kó tún máa jẹ́ gẹ́gẹ́ bí ìrántí fún wa gẹ́gẹ́ bọ́lọ̀ wà lẹ́jọ́ láti sọ pé fadhakkir fa inna dhikra tanfa'ul mu'minin yóò mọ̀ ṣe wá láǹfààní. so bí wọn bá fẹ́ wẹ̀ jánábà yẹn téèyàn kọ́kọ́ ṣe òun náà ni pé téèyàn bá ti bọ́ sínú ilé wẹ̀ yóò fọ ọwọ́ rẹ̀ méjèèjì gẹ́gẹ́ bá a ṣe mọ̀ ní yóò fọ ọwọ́ rẹ̀ dáadáa Ànábì sallallahu alaihi wasallam náà bá Ànábì ṣe máa ṣe nìyẹn lẹ́yìn ìgbà tá a bá fọwọ́ wa tán lọ́wọ́ wa méjèèjì á fọ abẹ́ wa á fọ gbogbo abẹ́ wa mọ́ itan wa á fọ dáadáa táwọn pa fọ òyìnjú lẹ́yìn ìgbà tá a bá ṣe léyìn tán á sàlù àlá gẹ́gẹ́ bí ipá à ń sàlù àlá ńgbà tá a bá fẹ́ kírun náà ni èèyàn lè ṣe ẹyọ kọ̀ọ̀kan èèyàn lè ṣe méjì méjì èèyàn lè ṣe mẹ́ta mẹ́ta kásà àti make sure wípé omi débi dé kó dé lára wa tá a bá ti bomi sọ́wọ́ wa á kì í ọmọ ká ọwọ́ bọnú ara wọn kó mi bá fi lè dé àwọn àlàfo ni tá a bá ti bomi sẹ́sẹ̀ wa á kì í ọmọ ká ọwọ́ wa bọnú àwọn ọmọ ká ẹsẹ̀ wa kó mi bá fi lè wo àwọn àlàfo ni. ẹlòmí ọkàn fọ ẹsẹ̀ lásán ẹlòmí ọkàn tàbí sẹ́sẹ̀ lásán nígbà wọn ti sàrà rárá o gbogbo àwọn ààyè bí tómi ò bá dé iná ni wọn fi jó lọ́jọ́ ìwé àlùkìyámà ẹ bá Ànábì sallallahu alaihi wasallam sọ Ànábì ni wailul lil a'qabi minan nar àbí sọ Ànábì ni iná ni wọn fi jó gbogbo àwọn àlàfo tó mi èyí dé ń bí àlọ́ àlá ni bẹ́ẹ̀ náà ni tá a bá ń sálọ àlá wa ni atimul wudu tá a bá ń sálọ àlá náà minan nar so asbighul wudu náà wailul lil a'qabi minan nar so tí a bá ń sálọ àlá wọn náà tá a bá débi orí á bu omi rẹ orí wa dáadáa tí omi ò wọnú ẹran orí wa so eléyìí náà ẹ̀kọ́ ni pàtàkì fáwọn obìnrin wa
kì í ṣe pé tó bá ń sàlùwàlá nígbà tó bá wẹ jánábà ọkàn á bu omi sórí kan á fi pa báyìí ó sì mọ̀ lọ rárá ó bu omi rẹ orí rẹ dáadáa. làwọn àfáà fi sọ wípé ẹni tí irú nǹkan tẹ́ ń sọ yìí òní máa ń jẹ́ kóbìnrin mi ìsáfúnbalòpọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú ìyàwó rẹ̀. a máa dá mi sórí rẹ̀ wá. so dídá mi sórí òun kọ́lá ló mi sọ kan irun mi tí mo ṣe kò ní bọ́ bá tọ́ba tí irun yẹn tó bá dàrú lónìí ẹ tún ṣe mí lọ́la kò sí pọ́blẹ́mù èló náà ni wọ́n ń dì àbí. so kò nídìí ká sọ pé a ṣẹ̀ṣẹ̀ fẹ́ tú irun wa láwàtà jóbìnrin a nídìí àti tú irun wa tá a bá ń wẹja tá a bá fẹ́ wẹja náà bá a kàn bu omi rẹ tá a ṣọ pé omi ìwọ̀n ti dé ìsàlẹ̀ orí wa bó ṣe ó ti wọnú rẹ à ń fílẹ̀ níbi orí wa gangan lẹ́yìn eléyìí ohun tá a bá ti ṣe eléyìí ohun tán tá a ti sàlùwàlá tán tá a ti bomi rẹ rí wa nígbà tá a sàlùwàlá tán lẹ́yìn ìgbà náà la ṣẹ̀ṣẹ̀ wá fọ gbogbo ara wa ká bẹ̀rẹ̀ látàpọ̀tù ká fọ wálẹ̀ ká kó níbẹ̀ ká bọ́ sápòsì ká fọ wálẹ̀ ká wá dami sí gbogbo ara wa. so àwa tó bá jọ wípé ọlọ́run tó ṣàánú wa a ní ṣáwà ńlé tá a lè kó sábẹ́ ẹ̀yin kan sí sórí lẹ́yìn ìgbà tẹ́ ti sàlùwàlá tán omi kan gbogbo ibi tó bá yẹ kó kàn gbogbo omi kan gbogbo tó bá yẹ kan àwa tá a bá ní jacuzzi nínú ilé kan kó sínú rẹ̀ àbí wọ́n tó bá ní private swimming pool kì í ṣe public swimming pool o kì í ṣe swimming pool táwọn èèyàn ń tọ̀ sí o swimming pool tó yẹ pé o lè fa omi kó mẹ́ fúnra rẹ̀ tó tún gbómi tuntun wọbẹ̀. àbí swimming pool tó yẹ pé ó hàn sí gbogbo ayé ń ta ẹ pa àwọn èèyàn máa wò yín. so ó bá ti sàlàlá rẹ̀ tán bẹ́ sínú swimming pool rẹ̀ kó mọ bá tiẹ̀ lọ. náà àwọn tá a bá fẹ́ pè sórí ètò láti lé 08134644877 àbí 09072386975 ọ̀nà nọ́mbà tí ẹ máa pè wá sí. tí a bá gbàgbé issue tá a kọ́kọ́ discuss lónìí òun náà lọ̀rọ̀ zina nípa pé inú àwọn nǹkan tí Ọlọ́run ọba tó hate jù nígbà tá a nípa Muhammad sallallahu alayhi wa sallam tó wá ní ijtanibu sab'al mubiqat ní àwọn ẹ̀ṣẹ̀ tó lè pa àrùn. Wa alaikum salam wa barakatuh. No. Naam, ẹ tún béèrè yín béèrè dà. Nǹkan tó ń béèrè ni pé ṣé èèyàn kàn fi omi ra àárín orí ni àbí gbogbo orí níbi jánábà? Gbogbo orí ni kì í ṣe àárín orí. Débi gbogbo wájú gbogbo ojú náà gbogbo tá à ń pè lórí gbogbo tí à ń pè lórí pátápátá débi ọrùn gan. ìbẹ̀lẹ̀ yóò fomi sí ìbẹ̀lẹ̀ yóò fomi sí ẹ̀bà ìjà gbogbo ara èèyàn gangan náà lómi sì gbọdọ̀ kàn. lóbi jẹ́ pé nígbà tá a bá fọ apá ọ̀tún wálẹ̀ tá a fọ apá òsì wálẹ̀ àwọn ibi tómi ò bá dé lọ́wọ́ ẹ̀yìn ni. Wa alaikum salam wa barakatuh. Wa alaikum salam wa barakatuh. Yes, ma. Ẹ̀jọ̀ ṣé bí a bá ṣe àlùwàlá yẹn máa ń yáni kí ọṣẹ ìwé wálẹ̀ àdúgbò ní. Naam, ìzákùnlọ ọkọ̀ náà bá ṣe dáadáa fún àwọn ọmọ lẹ́yìn ìgbà tẹ́ bá ṣàlùwàlá tán kò sí tó burú lẹ́yìn ìgbà tẹ́ bá ṣàlùwàlá tán tẹ́ fọ ara yín tán kò sí tó burú nínú pé tún fọṣẹ wẹ̀ náà. lẹ́yìn ìgbà tẹ́ bá wẹ jánábà tán ẹ lè fọṣẹ wẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ kọ́dẹ̀ lómi bẹ́ẹ̀ tó yẹ pé tóun tẹ̀ kọ́kọ́ ṣe ni pé kọ́kọ́ fọṣẹ wẹ̀ náà. èyí tó dáa jù ẹni tó bá wọn kóun fẹ́ wẹ ọṣẹ kọ́kọ́ wẹ ọṣẹ kó ẹsẹ̀ wá wẹ jánábà torí pé àlùwàlá alákọ̀ọ́kọ́ tó ti kọ́kọ́ ṣe yẹn tí ò bá padà wẹ ọṣẹ mọ́ àlùwàlá yẹn tó fún un láti lọ fi kírun àmọ́ tó bá padà wẹ ọṣẹ kò sí bí ó ṣe wẹ ọṣẹ tí ò ní fọwọ́ kan bẹ̀rẹ̀ so ó mì pé tó bá ti wá wẹ̀ tán kó tún ṣàlùwàlá mi kó tó lọ kírun. àmọ́ tó bá kọ́ wẹsẹ̀ nì bí ó ṣẹ̀ṣẹ̀ wá farabalẹ̀ wẹ jánábà yóò wá fi àlùwàlá jánábà ni yóò lọ fi kírun tí ò bá ti já. Allahu a'lam. 09072386975. Wa alaikum salam wa barakatuh. Ẹ ṣeun wa. Àmín àtẹ̀yìn. Ètò tó dáa lẹ gbé wá sí orí ètò lóyìn Ọlọ́run nìkan yìí dáadáa. Ẹjọ́ téèyàn bá ń kírun pé èèyàn rò pé bóyá mo ti pọ̀ bóyá èèyàn fẹ́ kí àlàáfáà téèyàn wá sí ìṣẹ̀yìn téèyàn ti ṣe. Tó wá ń dá òṣìṣẹ́ jẹ́ mo kí pé báyìí ṣe kí pé báyìí. Ẹjọ́ kí ni èèyàn lè ṣe láàárín rẹ̀? Lẹ́nu ó kàn padà fún kí ni? Ẹ dáhùn ẹ̀.
èèyàn padà tó fún ẹgbẹ́ àwọn rẹ̀. àti téèyàn bá ti dá èèyàn ti forí kalẹ̀ lẹ́ẹ̀mí. èyí tó yóò mọ ẹni tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé ìdáhùn sí ìbéèrè yẹn gẹ́gẹ́ bí àwọn àfáà bá ṣe ṣàlàyé fún wa òun ni pé èèyàn ò mọ téèyàn bá ń ṣe ròyìnròyìn èèyàn ò mọ lórí èyí tó kéré jù tó bóyá nísìn èèyàn wò pé bóyá ṣé mẹ́ta lèèyàn kí ni àbí mẹ́rin lèèyàn kí so kó conclude pé mẹ́ta lòun kí so yóò wá fẹ́ yọ ọ̀kan lé tó bá ti wá fẹ́ yọ ọ̀kan lé tán kó tó wá di pé yóò sálámà àbí kó jẹ́ pé after sálámà náà ni yóò forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì yóò ṣe kọ̀bùlí bàádí tó tẹ́yìn bá ṣe bàádí ó wọ́ọ̀kì fún kọ̀bùlí so bàádí ni kó gbìyànjú kó ṣe yóò forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì lẹ́yìn ìgbà tó bá di sálámà tán tó sálámà tán so tí wọ́n bá sì forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì lẹ́yìn ìgbà tí wọ́n ti sálámà tán ní tí wọ́n forí kanlẹ̀ ní forí kanlẹ̀ bàádí kò ní ìpínyà tó ń ṣàtàyà mọ́ Allahu akbar forí kanlẹ̀ Allahu akbar forí kanlẹ̀ ó jókòó padà báyìí ó sálámà straight. Wallahu alam. Ibi náà ládùú sí lónìí pẹ̀lú Ọlọ́run àbí Ọlọ́run bá kó jẹ́ kí a dé ọ̀sẹ̀ tí ń bọ̀. Subhanakallahumma hamdik. Ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Ojoojúmọ́ làwọn ìṣẹ̀lẹ̀ àgbọ́kọ̀ à ń ṣàfihàn bó nínú ìṣòro làwọn ọlọ́kọ̀ lájà kojú nínú ìgbéyàwó èyí sì léwu.